Aládé ORIKI ni o, Aládé ORIKI ni. Dada Ọ̀dẹ̀gún òkú ọdún o, Aládé ORIKI ni. Aládé ORIKI ni o, Aládé ORIKI ni. Dada Ọ̀dẹ̀gún òkú ọdún o, Aládé ORIKI ni. Àpáta dé o, àpáta pààrà ewì dé. Ẹ sọ fẹ́ni tí ó mọ̀ pé ọmọ aṣebi ní jogún ibi. Àtòríṣe tó fẹ́ tú orí dada èmi ò mọ̀ o. Olúwa pa mí lẹ́rìn ọdún ayọ̀. John Ọ̀nàmẹ́ dada ni ó pọ́dún mẹ́wàá lókè èpè. Àjíwùrún okú ọdún o. Àwúrò ìyá rẹ̀ Olúwatóyìn ló ní kí n máa kí ọ fọ́dún. Kí n sì máa kí ọ lóríkì dada àwúrú yàlẹ̀ yàgé oko. Dada Ọ̀dẹ̀gún irun mọ̀gàlà àtìṣó lára. Bẹ́ẹ̀ ni òtòṣì oníyè kan. Ẹran gbígbé oníjàjà àbísùjó kọ. Aládé ORIKI ni o. Mọ́rádé yóò obìnrin aládé lẹ́yẹ. Ojú owó lè pọ́n dáadáa. Dada Ọ̀dẹ̀gún olówó ẹ̀yọ olórí ọ̀pẹ. Ìṣẹ́ àtòṣì ó jìnnà sí dada. Torí dada ni dòdò ní àhóró. Dada dirí láyé onídìrí rẹ̀ ń bẹ lọ́rùn. Olúwa Olódùmarè ọba mi ní dirun orí fún dada. Kò bá gbórí èṣù síwájú o. Olórí adé o. Kò torí adé, kò torí owó, kò torí ọlà, kò torí ọrọ̀, kò torí àtètè kú sọ́dọ̀ mi. Dada Ọ̀dẹ̀gún àkàndá Olódùmarè típa yóò lè ká láéláé. Ó sọdún èyí o, àwúrò. Ó sọdún èyí wàá ṣe bí ìsìlágbára lọ́wọ́ Ọlọ́run ọba. Wàá dàgbà, wàá tẹ́gbẹ́, wàá ní tẹ́gbẹ́ ní. Wàá sọmọ fáwọn òbí rẹ̀, wàá máa lọ re, wàá máa bọ̀ re. Kéwékéwáyé kan ò ní bí ọ lọ. Òní ṣàìṣàṣe òní ṣe ọ́ láṣẹ lọ́wọ́ Elédùmarè ọba mi. Happy birthday to you o, and we all wish you long life and prosperity. Àpáta pààrà ewì lèmi jẹ́. Tẹ́bá lẹ́ni tó fẹ́ kàn sí mi ẹni kí wọ́n pè mí sórí nọ́mbà sáìdì tọ̀dọ̀ tèmi 081-69-60-2775. Mo gbéra pa ó di mi tá a forí mi sọlẹ̀ sí onídojúmọ́ tí mọ́dé dojo ilẹ̀ kílẹ̀. Aládé ORIKI ni o, Aládé ORIKI ni. Dada Ọ̀dẹ̀gún òkú ọdún o, Aládé ORIKI ni. Aládé ORIKI ni o,